bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi bíbélì ròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Oǹdó àtijọ́ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdálẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Bàbá wa mímọ́ tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa. Aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ ní ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àtagbára. Ẹ̀yin lẹ wà káyé tó máa wà, ẹ̀yin lẹ máa wà nígbà táyé kò ní sí mọ́. A fògo forúkọ yín fún iṣẹ́ ìyanu yín àtọwọ́ agbára yín lórí ayé wa. Ọlọ́run wa ẹ ṣé o, a gbé yín ga lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run wa ẹ jọ̀ọ́ nínú àánú yín kẹ́ ẹ bá wa sọ̀rọ̀. Ẹ jẹ́ kí ìfẹ́ yín ó yé wa, kẹ́ ẹ sì tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí a fi ọpẹ́, ìyìn, ògo, ọlá fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ èyí tí a rí gbà lọ́dọ̀ Ọlọ́run wa láti jẹ́ ọ̀kan nínú àwọn alààyè lónìí. Lẹ́ẹ̀kan sí a kí àwọn ènìyàn wa tí wọ́n wò wá nílé. Ìbùkún àti oore ọ̀fẹ́ àti wà láàyè Ọlọ́run kò ní fi ẹnì kọ̀ọ̀kan wa sílẹ̀ lórúkọ Jésù. A tún ti dé bí a ṣe ń dé láti dára wa lẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run, àwọn òye àti oore ọ̀fẹ́ Ọlọ́run tọ́lọ́run fẹ́ kí a mọ̀, kí a sì jẹ́ alábàápín nínú agbára, ìmọ̀ àti òye Ọlọ́run. Lónìí kókó ẹ̀kọ́ tí a fẹ́ fi dára wa lẹ́kọ̀ọ́ ó ní ta ni ọ̀tá Ọlọ́run? Ta ni ọ̀tá Ọlọ́run? Kókó ẹ̀kọ́ tí a fẹ́ gbéyẹ̀wò nìyí. Ta ni ọ̀tá Ọlọ́run? Kókó ẹ̀kọ́ tá a fẹ́ gbéyẹ̀wò nìyí. Nígbà tá a wo ìpèyè Ọlọ́run, tí a wo bí Ọlọ́run ti sọ ọ̀rọ̀ ara rẹ̀ tàbí ìwà nímọ́ Ọlọ́run, a rí kà pé Ọlọ́run wa tó dá ọ̀run, ayé àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀, Ọlọ́run wa Ọlọ́run ìfẹ́ ni. Ó nífẹ̀ẹ́ wa tó fi jẹ́ pé ní ìgbà tá a jẹ́ ẹlẹ́ṣẹ̀ pàápàá, ó rán ọmọ rẹ̀ Jésù Kristi láti wá kú fún wa. Ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 8 ló kọ́ wa bẹ́ẹ̀. Ó nífẹ̀ẹ́ ni Ọlọ́run wa. Ọlọ́run wa nífẹ̀ẹ́ gbogbo ìran ènìyàn àtohun gbogbo tó dá ní ìwà láàyè títí di àkókò yìí, torí pé ìfẹ́ ni Ọlọ́run. Ìwé Jòhánù orí 1 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 8 sí 9, kí ni Ọlọ́run, kí ni Bíbélì sọ fún wa nípa ìfẹ́ tí ń ṣe Ọlọ́run? Ẹ̀gbọ́n tó ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní ẹni tí kò bá mọ Ọlọ́run, ẹni tí kò bá ní ìfẹ́ kò mọ Ọlọ́run, nítorí pé Ọlọ́run ni ìfẹ́. Nípasẹ̀ èyí ni a fi hàn ìfẹ́ Ọlọ́run nínú wa, nítorí tí Ọlọ́run rán ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo sí ayé kí àwa kí ó lè yè nípasẹ̀ rẹ̀. Ẹ wo ìfẹ́ tí Ọlọ́run ní sí ìran ènìyàn. A sọ fún wa pé ẹni tí kò bá ní ìfẹ́ kò mọ Ọlọ́run, nítorí Ọlọ́run ni ìfẹ́. Ìpèyè Ọlọ́run ni pé ìfẹ́ ni Ọlọ́run.
kókó ẹ̀kọ́ tá à ń gbé yẹ̀wò lónìí ó ní ta ni ọ̀tá Ọlọ́run. Ta ni ọ̀tá Ọlọ́run ni kókó ẹ̀kọ́ tí à ń gbé yẹ̀wò lówùúrọ̀ yìí. A sì fẹ́ kí àwọn ènìyàn wa nílé kí wọ́n tẹ́tí sílẹ̀ kí a jọ wo Bíbélì ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa ẹni tí ń ṣe ọ̀tá Ọlọ́run. Ìpèyè àkọ́kọ́ nípa ti Ọlọ́run wa tó dá ayé àtòǹgbò tí ń bẹ nínú rẹ̀ di pé Ọlọ́run wa ìfẹ́ ni. Ọlọ́run wa pàápàá aláàánú ni. Aláàánú ni Ọlọ́run wa. Àti gbé àlàyé kalẹ̀ nípa ìfẹ́ tọ́lọ́run sì ràn ènìyàn tó sọ pé ẹnikẹ́ni tí kò bá ní ìfẹ́ kò mọ Ọlọ́run torí pé Ọlọ́run ni ìfẹ́. Nítorí èyí ni a ṣe fi ìfẹ́ Ọlọ́run hàn nínú wa, nítorí tí Ọlọ́run rán ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo sí ayé kí àwa kí ó lè yè nípasẹ̀ rẹ̀. Ẹ wò ìfẹ́ Ọlọ́run tó tóbi èyí tí Ọlọ́run ní sí wa, tó sì jẹ́ pé ìfẹ́ ni ohun gbogbo tó jọ mọ́ Ọlọ́run wa. Èkejì tá a sọ nínú ìpèyè Ọlọ́run ni pé aláàánú jù lọ òun ni Ọlọ́run wa. Aláàánú jù lọ ni. Ẹ ká gbọ́ ohun tí ìwé Títù orí ìkẹta kọ́ wa nípa àánú Ọlọ́run. Ẹ ká wo ẹsẹ̀ 4. Ó ní ṣùgbọ́n ní ìgbà tí ìṣeun Ọlọ́run olùgbàlà wa àti ìfẹ́ rẹ̀ sí ènìyàn farahàn kì í ṣe nípa iṣẹ́ tí àwa ń ṣe nínú òdodo ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀ ni ó gbà wá là nípa ìwẹ̀nùmọ́ àtúnbí àti ìsọditítún ẹ̀mí mímọ́. A fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run yìí pé nígbà táànú Ọlọ́run hàn tá a fi hàn ní pípé, a rí i pé ó rán olùgbàlà sí wa. Ó sì fi ìgbàlà Ọlọ́run nípasẹ̀ Jésù fi hàn wá. Kì í ṣe nípa iṣẹ́, a ò ṣiṣẹ́ kankan láti ní ìgbàlà Ọlọ́run, ṣùgbọ́n nípa àánú Ọlọ́run tí Ọlọ́run fúnra rẹ̀ jẹ́ àánú. Òun ló rán àánú rẹ̀ sí wa láti gbà wá là nípasẹ̀ Jésù Kristi, láti wẹ̀ wá nù pẹ̀lú ọ̀rọ̀ náà àti láti pé a gba ẹ̀mí Ọlọ́run sínú ọkàn àtayé wa. Ọlọ́run wa pàápàá òun náà ni olùpèsè ohun rere gbogbo fún wa. Ọlọ́run wa ni olùpèsè ohun rere gbogbo fún wa. Kí ni Bíbélì sọ nínú ìwé Jákọ́bù orí 1 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17. Ó ní gbogbo ẹ̀bùn rere àti gbogbo ẹ̀bùn pípé láti òkè ni ó ti wá, ó sì sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ bàbá ìmọ́lẹ̀ wá, lọ́dọ̀ ẹni tí kò lè sí àyípadà tàbí òjìji àyídà. A rí kà nínú ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 17 pé ẹ̀bùn rere àtohun rere ó ń ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Àwọn olóyìnbó sọ pé nature of God, òun ni ìfẹ́, òun ni àánú, òun ni bàbá olùpèsè ohun rere gbogbo fún àwọn tí ó mọ̀ àti fún ayé pẹ̀lú. Ohun ẹ̀bùn rere àtohun rere ó ti ọ̀dọ̀ bàbá wá, bàbá ìmọ́lẹ̀ wá, nínú ẹni tí kò sí ìyípadà, nínú ẹni tí kò sì sí àyídáyidà kan. Ọlọ́run wa ìpèyè rẹ̀ ó ní ìfẹ́, àánú, ìpèsè, àti wípé Ọlọ́run wa pàápàá nínú èrò rẹ̀ fún ìran ènìyàn ni pé láti di ẹni ìgbàlà kí a sì wá sí ojú ìmọ̀ òtítọ́. Kí ni Bíbélì sọ? Nígbà tá a kíyèsí ìwé Tímótì kínní, nígbà tá a wo ìwé Tímótì kínní orí 2, nígbà tá a wo ẹsẹ̀ 4, kí l'Ọlọ́run sọ? Ó ní ẹni tí ó fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà kí wọn kí ó sì wá sínú ìmọ̀ òtítọ́. Ẹ̀wù tí Ọlọ́run fẹ́ fún ìran ènìyàn. Ọlọ́run fẹ́ kí ìran ènìyàn kó wá sí ìmọ̀ òtítọ́ kí wọ́n sì ní ìgbàlà Ọlọ́run. Ìpèyè Ọlọ́run nìyí.
ẹ má sì jẹ́ ká gbàgbé ohun tá à ń gbéyẹ̀wò ní ta ni ọ̀tá Ọlọ́run. Ohun tá à ń gbéyẹ̀wò ní ta ni ọ̀tá Ọlọ́run. Ìpéye Ọlọ́run sí ìran ènìyàn ó ní ìfẹ́. Ìpéye Ọlọ́run sí ìran ènìyàn ó ní àánú. Ìpéye Ọlọ́run sí ìran ènìyàn ní bàbá olùpèsè ohun rere gbogbo fún àwọn ènìyàn rẹ̀. Ìpéye Ọlọ́run ni pé Ọlọ́run fẹ́ kí gbogbo ènìyàn kó di ẹni ìgbàlà, kó sì wá sí ojú ìmọ̀ òtítọ́. Nature, ẹ wo nature ìpéye Ọlọ́run gẹ́gẹ́ bí a ti rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àwa ń béèrè pé ta ni ọ̀tá Ọlọ́run? Bíbélì gbé àlàyé kalẹ̀ àwọn tí wọ́n dúró gẹ́gẹ́ bí ọ̀tá sí Ọlọ́run. A sì máa gbé wọn yẹ̀wò ní ọyọ kọ̀ọ̀kan. Ẹ wo irú oore tí Ọlọ́run ṣe fún ìran ènìyàn. Ọlọ́run ló ń pèsè ohun rere gbogbo fún wa. Ọlọ́run wa jẹ́ Ọlọ́run ìfẹ́ àti Ọlọ́run ìdáríjì. Ó jẹ́ Ọlọ́run àánú. Ó sì jẹ́ Ọlọ́run tó ń pèsè ohun rere gbogbo. Ọlọ́run wa pàápàá ó sì jẹ́ Ọlọ́run tó ń fẹ́ kí gbogbo ìran ènìyàn kó di ẹni ìgbàlà, ká sì wá sí ojú ìmọ̀ òtítọ́ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi. Ẹ wo orú ìfẹ́ aláìlópin, ẹ wo orú àánú aláìlópin, ẹ wo orú oore ọ̀fẹ́ aláìlópin àti ìpèsè aláìlópin tọ́lọ́run ti pèsè fún ìran ènìyàn nítorí pé òun ni ó dá wa. Àwa ni àgùntàn pápá rẹ̀, gẹ́gẹ́ bí ohun tí ìwé orin Dáfídì 100 nígbà tá kíyèsí ẹsẹ̀ kínní, ìkejì àti kẹta tó sọ fún wa. Ọlọ́run ló dá wa, ó sì mọ ohun tó yẹ wá. Ìdí ẹ̀ ló fi pèsè ohun rere gbogbo fún wa kí àwa tá a jẹ́ ènìyàn ní ìwàláàyè wa kí a lè mọ̀ ọ́. Táwa ni ọ̀tá Ọlọ́run. Gẹ́gẹ́ bí àlàyé tí Bíbélì gbé kalẹ̀, a fẹ́ wo àwọn ìtumọ̀ tá là ń pè ní ọ̀tá. Ẹni tá à ń pè ní ọ̀tá ni ẹni tí ń takoni, ẹni tó kórìíra ẹni tí ń fẹ́ kí àjálù tàbí ìṣubú tàbí ìparun kó dé bá wa, ẹni tí ń ṣe lòdì sí wa, ẹni tí ń fi wa ẹ̀gàn tó sì ń fi wa ìwà àìnáání tó ń fi hàn. Ẹni tá à ń pè ní ọ̀tá nìyí, ẹni tó lòdì sí wa, ẹni tó kórìíra wa, ẹni tí ó fẹ́ ṣe wá ní jàǹbá àti ibi, ẹni tó ṣà ń ṣe lòdì sí ohun gbogbo tí a bá ń ṣe, ẹni tó ń fẹ́ fi ìwà ẹ̀gàn àti ìwà búburú gbogbo tó fẹ́ fi hàn sí wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan tàbí àwùjọ àwọn ènìyàn tàbí àgbékalẹ̀ kan. Ẹni tá à ń pè ní ọ̀tá ni. Tá là ń pè ní ọ̀tá Ọlọ́run. Ọ̀tá Ọlọ́run lẹni tó kórìíra Ọlọ́run, lẹni tó kórìíra ó sì ṣe lòdì sí Ọlọ́run. Ó sì fẹ́ láti rí pé àwọn gbogbo tó jọmọ́ ti Ọlọ́run òun ṣe ìpalára fún wọn, òun sì bá wọn jà wọn kó má lè ní ààbò ìtọ́jú, kó má lè gbàgbọ́ nínú Ọlọ́run tí ń ṣe Ọlọ́run ìfẹ́, Ọlọ́run tí ń ṣe Ọlọ́run àánú, tí ń ṣe Ọlọ́run olùpèsè oore gbogbo, tí ń ṣe Ọlọ́run tó fẹ́ kí a dẹni ìgbàlà ká sì wá sójú ìmọ̀ òtítọ́. Ta ni ọ̀tá Ọlọ́run? A ti ṣàlàyé ẹni tí ọ̀tá jẹ́, a ti ṣàlàyé ẹni tí ọ̀tá Ọlọ́run jẹ́. Bíbélì tiẹ̀ gbé àlàyé kalẹ̀ nípa àwọn ọ̀tá sí Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ wa lè máa mọ̀ pé ipò, ìwà, àwọn ìṣe tí à ń ṣe ó ń fi wá hàn gẹ́gẹ́ bí ọ̀tá sí Ọlọ́run. Táwa ni ọ̀tá àkọ́kọ́? Ta ni ọ̀tá Ọlọ́run àkọ́kọ́? Àkọ́kọ́ ọ̀tá Ọlọ́run òun ni Sátánì. Sátánì ni ọ̀tá Ọlọ́run tí ń ṣe lòdì sí Ọlọ́run, tí ń sọ̀rọ̀ lòdì sí ọ̀rọ̀ tó Olúwa ti gbé kalẹ̀, tí ń ṣe ohun lòdì sí àwọn tó fẹ́ ṣèfẹ́ Ọlọ́run, tí ń sọ òmíràn yàtọ̀ sí òtítọ́ tọ́lọ́run ti gbé kalẹ̀ nínú Bíbélì fún àwọn ènìyàn tó fẹ́ láti ṣèfẹ́ Ọlọ́run. Kí ni Bíbélì sọ fún wa nípa Sátánì tí ń ṣe ọ̀tá Ọlọ́run? Pétérù kínní, kí ni Bíbélì kọ́ wa nígbà tá a kíyèsí orí 5, nígbà tá a wo ẹsẹ̀ 7, kí ni Bíbélì wí? A tún kíyèsí ẹsẹ̀ 8 náà. Ó ní
ẹsẹ̀ keje sọ pé ẹ máa kó gbogbo àníyàn yín le nítorí tí òun ṣe ìtọ́jú yín. Ẹ máa wà ní àìrékọjá, ẹ máa ṣọ́ra nítorí èṣù ọ̀tá yín bí kìnìún tí ń ké ramúramù, ó sì ń rìn káàkiri, ó sì ń wá ẹni tí yóò pàjẹ́ kiri. A ti fi hàn pé Sátánì òun ni ọ̀tá Ọlọ́run àti ọ̀tá àwọn ènìyàn mímọ́, àwọn ọkàn olóòótọ́ tó ń fẹ́ láti ṣèfẹ́ Ọlọ́run. A ti fi hàn wá bẹ́ẹ̀ torí pé ìwé Pétérù kínní orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 7 ẹsẹ̀ 8 ó ní ká wà láláìrékọjá nítorí ọ̀tá yín tí ń ṣe èṣù, ó ń wẹ́ni tí ó pàjẹ́ kiri, ó ń ké ramúramù, ó sì ń wẹ́ni tí ó pàjẹ́ kiri. Ọ̀tá Ọlọ́run àkọ́kọ́ nìyí. Kí ni tó fi jẹ́ ọ̀tá fún Ọlọ́run? Gbogbo tí Ọlọ́run bá sọ ìdàkejì rẹ̀ ló ń sọ. Ẹ wo inú ọgbà Édẹ́nì kẹwo tó ṣẹlẹ̀ ní ìwé Genesis orí 3 nígbà tá a kíyèsí láti ẹsẹ̀ 1 sísàlẹ̀. Ọlọ́run sọ fún Ádámù àti Éfà pé ọ̀pọ̀lọpọ̀ èso tó wà nínú ọgbà lẹ lè jẹ, ṣùgbọ́n èso tó wà láàrin ọgbà ẹ kò gbọdọ̀ débẹ̀, ẹ kò gbọdọ̀ jẹ. Nígbà tí ejò náà dé, ó sọ fún Ádámù pé Ọlọ́run fúnra rẹ̀ mọ̀ pé tẹ́ ẹ bá jẹ ojú yín yóò là. Ìtànjẹ Sátánì òun ló ń fẹ́ láti yí ọ̀rọ̀ Ọlọ́run po kí ogunlọ́gọ̀ àwọn ènìyàn kó lè wà lẹ́yìn rẹ̀, torí pé ìparun àti ìdálẹ́bi ni fún Sátánì. Sátánì ni ọ̀tá Ọlọ́run àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ kíyèsí. Ọ̀tá fún ènìyàn sí nítorí pé ìwé Pétérù kínní orí 5 ó ní ọ̀tá yín tí ń bú ramúramù tó sì ń wẹ́ni tí ó pàjẹ́ kiri. Ọ̀tá Ọlọ́run àti ọ̀tá àwọn Kírísítẹ́nì òun ni Sátánì. A kò gbọdọ̀ gbà á láàyè. Ọ̀tá Ọlọ́run ni Sátánì láti tàn wá. Sátánì yí ìpinnu Ọlọ́run. Sátánì ń fa jàǹbá fún ìran ènìyàn, ó sì ń fẹ́ kí wọ́n kúrò ní ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ wo àlàyé ìfẹ́ Ọlọ́run kan nínú ìwé Mátíù orí 16 ká kíyèsí ẹsẹ̀ 22 ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa níbẹ̀. Ẹ gbọ́ o. Ó ní nígbà náà ni Pétérù mú, ó bẹ̀rẹ̀ sí í bá a wí pé ká má rí Olúwa, kì yóò sì rí bẹ́ẹ̀ fún ọ. Ṣùgbọ́n ó yí padà, ó sì ń Pétérù pé kúrò lẹ́yìn mi Sátánì, ohun ìkọ̀sẹ̀ ni ìwọ jẹ́ fún mi. Ìwọ kò wá ohun tí ń ṣe ti Ọlọ́run bí kò ṣe ohun tí ń ṣe ti ènìyàn. Kí ló ṣẹlẹ̀ níbí yìí? Jésù Kristi ń sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé a ti kọ sílẹ̀ pé òun yóò lọ sí Jerusalem láti lọ kú. Pétérù wá pèsè ẹgbẹ́ kan pa wí bẹ́ẹ̀ mọ́, kò yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí ọ. Ni Jésù yí padà sí lónìí, Sátánì kúrò lẹ́yìn mi, nítorí pé ìwọ kò ro ohun tí ń ṣe ti Ọlọ́run bí kò ṣe ohun tí ń ṣe ti ènìyàn. Sátánì á fẹ́ láti yí ọ̀rọ̀ Ọlọ́run padà ní ọkàn wa ká má lè gba òtítọ́ tá a ti gbé àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Iṣẹ́ tí Sátánì ṣe nìyí. Ọ̀tá ni, ọ̀tá ló jẹ́ fún wa. A gbọ́dọ̀ ṣọ́ra. Ta ni ọ̀tá Ọlọ́run? Sátánì ni. Ọ̀tá Ọlọ́run àti ọ̀tá àwọn ọkọ̀ Kírísítánì olóòótọ́. Iṣẹ́ tó ṣe tí Sátánì sì ṣe ni pé kò fẹ́ ká a dúró nínú ìfẹ́ Ọlọ́run àti nínú àgbékalẹ̀ tí Ọlọ́run gbé kalẹ̀. A máa wá gbogbo ọ̀nà láti yí ọ̀rọ̀ Ọlọ́run po nínú ọkàn wa. Ẹ jẹ́ ká ṣọ́ra. Ẹ jẹ́ ká ṣọ́ra. Àkọ́kọ́ nìyí. Èkejì, ta ni ọ̀tá Ọlọ́run? Àwọn lẹ́ni tí ò tí ì ní ìgbàlà nínú Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi. Àwọn tó sì ń gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀. Àwọn lẹ ọ̀tá Ọlọ́run. Kí ni Bíbélì sọ fún wa? Kí ni Ọlọ́run fi hàn wá? Ẹ wò ìwé Róòmù orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 10 ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa nípa àwọn tí ń ṣe ọ̀tá Ọlọ́run. Ẹ̀gbọ́n ó ní ǹjẹ́ nígbà tí àwa sì jẹ́ ọ̀tá, a mú wa bá Ọlọ́run làjà nípa ikú ọmọ rẹ̀. Mélòó nígbà tí a là wá níjà tán, a ó sì gbà wá nípa
ìyè rẹ̀. Báwo la ṣe jẹ́ ọ̀tá sí Ọlọ́run ní ìgbà tí a ò mọ Ọlọ́run, nígbà tá à ń gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀, tá à ń gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run? A jẹ́ ọ̀tá sí Ọlọ́run tí ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 10 kọ́ wa nìyí. Ó ní jẹ́ bí nígbà tí àwa ní ọ̀tá, àmúwa bá Ọlọ́run làjà nípa ikú ọmọ rẹ̀. Ẹnikẹ́ni tí kò bá mọ Ọlọ́run alààyè nípasẹ̀ Jésù Kristi ó jẹ́ ọ̀tá sí Ọlọ́run. Ẹni tí ò bá dúró nínú ọ̀rọ̀ oore ọ̀fẹ́ Jésù Kristi àti wà láàyè rẹ̀, ẹni tí kò gba Jésù Kristi Olúwa wa gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà tí Ọlọ́run rán sínú ayé yìí, tí ó sì dúró nínú ẹ̀kọ́ ìwà bí Ọlọ́run àti ìwà mímọ́ àti ìwà òdodo, ọ̀tá ló jẹ́ sí Ọlọ́run. Ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 10 ló kọ́ wa bẹ́ẹ̀. Àwọn tí kò gba ìrere òtítọ́ gbọ́, tí ń ṣe ìrere ìgbàlà nípasẹ̀ Jésù Kristi, ọ̀tá ni. Àwọn tí kò mọ Ọlọ́run, ọ̀tá ló jẹ́ sí Ọlọ́run. Ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 10 ló fi ẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin ni ó wà nílé, tẹ́ ẹ̀ bá tí mọ Ọlọ́run, tẹ́ ẹ̀ tí bẹ̀ sí ń ṣèfẹ́ Ọlọ́run, tẹ́ ẹ̀ ń gbé ìgbé ayé tó wù yín. Ìwé Tímótì kìíní orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 6 sísàlẹ̀, ó lẹ́ni ẹnikẹ́ni tó bá fi ara rẹ̀ fún ayé jíjẹ ló kú ní ìgbà tó wà láàyè. Tá a bá mọ Ọlọ́run, tá a dúró nínú ìfẹ́ Ọlọ́run, tá a ò ṣèfẹ́ Ọlọ́run, tá a rìn nínú ìlànà Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi, ọ̀tá la jẹ́ sí Ọlọ́run. À ń béèrè pé ta ni ọ̀tá Ọlọ́run? Àwọn tí kò mọ Ọlọ́run, àwọn tó wà nínú ẹ̀ṣẹ̀, tó ń gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀, tó ń gbé ìgbé ayé ìwà tara. Èyí tí ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 19 tó kọ́ wa. Ọ̀tá ni yín sí Ọlọ́run. Bíbélì ló sọ bẹ́ẹ̀, mi kọ́ ni mo sọ bẹ́ẹ̀. Ìkejì nìyí. Ẹ̀ṣẹ̀ pàápàá oníyàyàn nípa láàrin Ọlọ́run àti ènìyàn. Ìwé Àìsáyà 59 ẹsẹ̀ 2 ó ní ọwọ́ Ọlọ́run ò kúrú láti gbani, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò dí láti gbọ́ wa, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wa ló ń yà wá nípá láàrin àwa àti Ọlọ́run. Nítorí ikú Kristi, òun la fi là wá níjà pẹ̀lú Ọlọ́run. A gbọ́dọ̀ ṣetán láti jẹ́ ènìyàn Ọlọ́run, torí pé Bíbélì sọ fún wa pé a wà ní ipò ọ̀tá ní ìgbà tá a bá ń gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀. A jẹ́ ọ̀tá sí Ọlọ́run, torí pé Ọlọ́run kórìíra ìgbé ayé ẹ̀ṣẹ̀. Ọlọ́run kórìíra ìwà bí Ọlọ́run. Ọlọ́run kórìíra ìwà ayé gbogbo. Èkejì nìyí. Ọlọ́run fẹ́ ká máa gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀ mọ́. Tá bá sì tẹ̀síwájú láti gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀, a sọ fún wa pé a jẹ́ ọ̀tá sí Ọlọ́run. Àwọn tí ò tí ì dẹni gbàlà nínú Kristi, a sọ pé ọ̀tá la jẹ́ sí Ọlọ́run. Ẹ kàwé ẹnì kẹta. Àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ayé àti ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀. Ẹ ká gbọ́ ohun tí ìwé Jòhánù kìíní nígbà tá a kíyèsí orí ìkejì, nígbà tá a wo ẹsẹ̀ 15, ẹ gbọ́ ohun tọ́rọ̀ Ọlọ́run sọ. Ó ní ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé. Bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé, ìfẹ́ ti Bàbá kò sí nínú rẹ̀. Nítorí ohun gbogbo tí ń bẹ ní ayé, ìfẹ́kùfẹ́ ara àti ìfẹ́kùfẹ́ ojú àti ìríra ayé, kì í ṣe ti Bàbá bí kò ṣe ti ayé. Ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ wo ẹsẹ̀ 17 ní ayé sì ń kọjá lọ àti ìfẹ́kùfẹ́ rẹ̀, ṣùgbọ́n ẹni tó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run, òní ò dúró láéláé. Tọ́rọ̀ Ọlọ́run sọ ni àwọn tó ń rìn nípa tayé. Ìfẹ́, a sọ níbí, a pè kankan ní ìfẹ́kùfẹ́ ara, ìfẹ́kùfẹ́ ojú àti ìríra ayé, kì í ṣe ti Bàbá bí kò ṣe ti ayé. Àwọn tó ń rìn nípa ìfẹ́kùfẹ́ ara, ìfẹ́kùfẹ́ ojú àti ìríra ayé, àwọn tí ń rìn nípa ti ìlànà ayé yìí, àwọn tó ń rìn nínú ìbàjẹ́, àwọn tí ó rìn nípa ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, àwọn tó gba Sátánì láàyè láti fi ohun ayé láti fi dí wọn lọ́wọ́. A sọ fún wa pé
ọ̀tá ni sí Ọlọ́run, ọ̀tá la pè sí Ọlọ́run. Kí ni Jákọ́bù orí kẹrin ẹsẹ̀ kẹrin tó kọ́ wa nípa ọ̀tá Ọlọ́run? Ẹ gbọ́ o. Jákọ́bù orí kẹrin ká wo ẹsẹ̀ kẹrin sísàlẹ̀ ká gbọ́ o. Ó ní ẹ̀yin panṣágà ọkùnrin àti panṣágà obìnrin, ẹ kò mọ̀ pé ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Nítorí ẹnikẹ́ni tó bá fẹ́ láti jẹ́ ọ̀rẹ́ ayé di ọ̀tá Ọlọ́run. Ó ní ẹ̀yin panṣágà ọkùnrin àtẹ̀yin panṣágà obìnrin, ẹ kò mọ̀ pé ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ ayé yóò di ọ̀tá sí Ọlọ́run. Ẹnikẹ́ni bá fẹ́ ṣe ti ayé, panṣágà, àgbèrè, ìwà ayé gbogbo, a sọ fún wa pé ọ̀tá ni sí Ọlọ́run. Ìgbé ayé ìwà tí ń bẹ nínú ayé yìí, bí ènìyàn bá ti ń gbé tí ò ṣetán láti yí padà sí Ọlọ́run, a sọ pé ọ̀tá ni sí Ọlọ́run. Ẹ̀gbọ́n tí ìwé Róòmù orí 12 sọ ni. Róòmù orí 12, ẹ wo ẹsẹ̀ 2, kẹgbọ́n tí Bíbélì sọ fún wa níbẹ̀. Ó ní kí a má ṣe darapọ̀ mọ́ ayé yìí, ṣùgbọ́n kí a yí padà láti di tuntun nínú ìrònú yín, kí ẹ̀yin kí ó lè rídìí ìfẹ́ Ọlọ́run tí ó dára, tí ó sì ṣe ìtẹ́wọ́gbà, tí ó sì pé. A kò gbọdọ̀ darapọ̀ mọ́ ayé yìí, àti ohun gbogbo nípa ìrònú wa gbọdọ̀ yí padà sí Ọlọ́run. Ìfẹ́kùfẹ́ ayé, a sọ fún wa pé ó ń sọ ní di ọ̀tá sí Ọlọ́run. Tọ́lọ́run sọ ní. Ayé tá à ń sọ níbí yìí, à ń sọ̀rọ̀ nípa ìgbé ayé ẹ̀ṣẹ̀ àti ìgbé ayé tó jẹ́ pé ó ṣe lòdì sí Ọlọ́run àti oore ọ̀fẹ́ rẹ̀ àti agbára rẹ̀. Ní tá a sọ nìyí. Ìkẹrin, a sọ fún wa pé àwọn tó yí padà kúrò lọ́dọ̀ Ọlọ́run, wọ́n jẹ́ ọ̀tá sí Ọlọ́run. Àwọn tó ti mọ Ọlọ́run tẹ́lẹ̀ rí, tó ń sin Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi, tó wá yí padà láti padà sínú ayé, a sọ fún wa pé wọ́n jẹ́ ọ̀tá sí Ọlọ́run. Nínú ọ̀rọ̀ ìyànjú tí Jákọ́bù gba àwọn kírísítẹ́nì tí ó ń fọ́ káàkiri, tó gbà wọ́n níyànjú ní ìwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 4, ó lẹ́yìn panṣágà ọkùnrin àti panṣágà obìnrin, ó ní ẹ̀yin kò mọ̀ pé ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ ayé yóò di ọ̀tá sí Ọlọ́run. Bí a bá wà nínú Ọlọ́run nípasẹ̀ Jésù, Ọlọ́run fẹ́ ká dúró. Ó fẹ́ ká dúró nínú ọ̀rọ̀ rẹ̀ àti nínú ìwàláàyè rẹ̀. Bí a bá dúró, nígbà náà la ó gba dé ìyè tí kì í ṣá, tí kò díbàjẹ́. Bá a bá kúrò nínú ìfẹ́ Ọlọ́run, àti di ọ̀tá sí Ọlọ́run. Ọlọ́run sì fẹ́ ká jẹ́ ọ̀rẹ́, ká mọ Ọlọ́run, ká bẹ̀ sí ń sìn. Èyí tó kẹ́yìn ò ní ikú. A sọ fún wa pé ikú ò ní ọ̀tá ìkẹyìn sí Ọlọ́run. Ikú wọnú ayé yìí nípa ẹ̀ṣẹ̀, ikú sì bọ́ sórí gbogbo ènìyàn, tí Bíbélì sọ nìyí. Ṣùgbọ́n ìwé Kọ́ríńtì kìíní orí 15 ó sọ fún wa pé ikú òun ni ọ̀tá ìkẹyìn, èyí tí a ó ṣẹ́gun rẹ̀, àwa tá a dúró gẹ́gẹ́ bí ọkàn olóòótọ́ sí Ọlọ́run. Ẹgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 16, ó ní ikú ni ọ̀tá ìkẹyìn tí a ó parun. Ta ni yóò ṣe bẹ́ẹ̀? Ọlọ́run ni. Kò ní nígbà tá a bá mọ Ọlọ́run, tá a sì dúró nínú ìfẹ́ Ọlọ́run, ikú tí ń ṣe ìyapa láàrin ara àtẹ̀mí kò ní jẹ́ ohun ìbẹ̀rù fún wa mọ́. A lè sọ pé nítorí ìbẹ̀rù kú àwọn èèyàn fira wọn sábẹ́ èdè títí ọjọ́ ayé wọn gbogbo. Ìwé Hébérù orí 2 pàtàkì ẹsẹ̀ 14 sí 15 ló kọ́ wa bẹ́ẹ̀. Nítorí ìbẹ̀rù kú àwọn èèyàn fira wọn sábẹ́ èdè títí ọjọ́ ayé wọn gbogbo. Tá a bá mọ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi Olúwa wa, tá a sì ń dúró nínú ìfẹ́ rẹ̀, ikú ò ní jẹ́ ohun ìbẹ̀rù bójó fún wa, nítorí pé a mọ ibi tá à ń lọ. Kristi ló sọ náà nínú ìwé Jòhánù orí 11 11:25. Ó ní òun ni àjíǹde àti ìyè, ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́ bí ó bá tilẹ̀ kú yóò yè. Ẹ̀kọ́ yìí tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ láti dúró nínú ìfẹ́ Ọlọ́run àti láti mọ ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Olúwa yóò wà pẹ̀lú wa lórúkọ Jésù. Tí a bá fẹ́
béèrè béèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wàláyé Ọlọ́run kó máa bá wa gbé títí di ìgbà mìíràn tá a tún fi pàdé lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.